gbogbo ẹ̀yin obìnrin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí ló máa ń ṣe àwa obìnrin? Kí ló máa ń dé tí a máa wà desperate tá máa fẹ́ kú lórí okó kan náà? Kí ló dé tá fi máa ń tanra wa in the name of mo ti bímọ síbẹ̀, bàbá ọmọ mi ni, mo láti kú síbẹ̀. Kí ló dé tá fi sentiment ba ìgbésí ayé ara wa jẹ́? Obìnrin mi a máa jìyà lójú méjèèjì. A lóhun ìyàwó olórùka. Òrùka tó ń gbélé ẹ lọ́wọ́ useless. Òrùka tó ń gbélé ẹ lọ́wọ́ tó fi ń gbé àlè wá sí inú ilé matrimonial bed ẹ tó dẹ̀ ń fojú ara ẹ rí. Òrùka tó ń gbélé ẹ lọ́wọ́ tí wọ́n fi respect ẹ. Kò dìgbà tí wọ́n bá sọ fún ẹ pé òrùka yẹn useless, pé wọ́n kàn fi pé decoration ló wà fún, kó tó mọ̀ pé decoration inú treatment tí ọkùnrin bá ń fún ẹ wàá fi mọ̀ pé decoration lòrùka ẹ wà fún. Ẹ máa gbé òrùka, ẹ máa celebrate òrùka wèrè, òrùka òfò, òrùka àdánù. Wọn respect yín, wọn regard yín, wọn tọ́jú yín. Ẹ jèrè ọkọ, ẹ jèrè okó. Ọkọ ò tọ́jú yín, kò fokó tọ́jú yín, kò fowó tọ́jú yín, kò respect yín. Kò sí nǹkan kan tẹ́ jèrè lára ọkùnrin wá máa display òrùka wèrè. Àwọn tí wọn ò lórùka gan, ọkọ wọn respect wọn, ṣe wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ń gbé wọn gẹ̀gẹ̀ yín tán fún lórùka. Wọn á gbé obìnrin míì wá sí the same inú ilé yín, igi mú inú ilé yín. Kí làlámọ̀ òrùka wèrè tẹ́ ń gbé káàkiri? Ẹlòmíà máa ní ọkọ mi is my husband. Wọ́n sọ yín, wá relegate status yín to the background. Ẹ máa lẹ́ ń celebrate ìyá, ẹ lẹ́ ń celebrate òrùka ìgbéyàwó. Ẹ̀yin ẹ̀yin ìyàwó alárédè, ìyàwó olórùka rubbish, òrùka my foot. A rí ẹni tí ọkọ ẹ̀ wọ́n jọ jìyà kọ́lé ni. Ó fóbìnrin lórùka. Ó dẹ̀ gbé obìnrin míì wá sínú ilé. Ìyàwó olórùka ń gbé ta. The same man á tún wá sick àbí nǹkan kan á ṣe obìnrin yẹn. Ẹni tó gbé sínú ilé wá ní bóyá nítorí pé ó lóyún àbí kò tí ì bímọ àbí ó ṣẹ̀ṣẹ̀ bímọ. Ìwọ tán ti fi òrùka ẹ pẹ̀lú òrùka wèrè tó gbélé ẹ lọ́wọ́ tán ti lé ẹ síta náà máa ní kó tún lọ tọ́jú ẹni tó fi ìyà jẹ kúrò nínú ilé. Wá nítorí pé bàbá ọmọ ẹ ni ó láti lọ tọ́jú ẹ. You obìnrin, you have to think. You should start seeing ara yín as an individual, as an entity. Ẹ láti máa rí ara yín pé Ọlọ́run dá yín wálé ayé láti wá fulfill nǹkan ni. Nǹkan tí Ọlọ́run ti dá yín mọ́. You have just come to this world to manifest what has been written about you before you even came to this world at all. Nobody should be a stumbling block fún nǹkan tí Ọlọ́run ti kọ sílẹ̀ fún yín láti ọ̀run láti wá manifest láyé. Ẹni òrùka, ìyà dẹ̀ máa jẹ yín, wọ́n máa fìyà jẹ yín, wọ́n máa disrespect yín. Òrùka my foot. Ẹ jèrè ọkọ, ẹ jèrè okó. Wọ́n fokó jẹ yín yà, wọ́n fowó jẹ yín yà, wọ́n fi respect jẹ yín yà, wọ́n fi ìdùnnú jẹ yín yà, wọ́n fayọ̀ jẹ yín yà. Kí wá ní òrùka wèrè tẹ́ ń pọ́n lé? Kí ni òrùka wèrè? Òrùka mi gan ó yẹ kẹ́ ti lọ sọ sí inú Babish àbí kẹ́ lọ sọ sí Thames, kẹ́ lọ sórí bridge Thames, kẹ́ lọ jù sínú ẹ̀. Because you're just celebrating òrùka for fun. Celebrate òrùka, you're not happy inside. Àìmọye àwọn tí wọn ò lórùka tí wọ́n dẹ̀ wà happy. Àìmọye àwọn tí jẹ́ pé wọ́n pàdé ara wọn lẹ́gbẹ̀ẹ́ títì ni wọn ti ẹ̀ sanwó orí wọn sọ anything, but they are happily married. Nígbà tó bá tí ìyàwó bá wo ọkọ, tọkọ bá wo ìyàwó báyìí, inú wọn á máa dùn. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó olórùka náà ni kò kí ń ṣeré náà máa ń fìyà jẹ gbẹ̀yìn. Òrùka tẹ́ gbọ́kànlé yẹn náà, inú ibi òrùka yẹn náà ti máa ń fìyà jẹ yín bọ̀. Òrùka, I'm the woman, I'm the legal wife. Legal wife my rubbish. Legal wife my foot. Legal wife tó fi ń fìyà jẹ yín. Legal wife tó fi ń gbé nǹkan gbẹ̀yìn yín. Ẹ jẹ́ legal wife, ẹ mọ̀ nǹkan kan nípa ọkọ yín. Àlè mọ̀ ọkọ ẹ ju ìwọ gangan lọ. Àlè mọ̀ nǹkan tí ọkọ ẹ worth. Àlè mọ̀ nǹkan tí ọkọ ẹ ní. Ìwọ kàn celebrate òrùka wèrè. You have to think. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ronú. Àwọn kéèsì kan ti wá sọ́dọ̀ mi. Tí obìnrin lóhun, òun lórùka. Àlè ló mú ọkọ ẹ lọ́wọ́ àjọ. Òun dé wà nílé ń celebrate òrùka.
àlè dẹ̀ mú ọkọ ẹ̀ lọ wọ àjọ, àlè mú ọkọ ẹ̀ lọ ralẹ̀, àlè mú ọkọ ẹ̀ kọ́lé, òǹgò mọbi tí ọkọ ẹ̀ ní property sí, àlè tá mọbi tọ́kọ ní property sí, ó dẹ̀ ń celebrate òrùka wèrè. Ẹjọ́ ta ni ìyàwó nínú àwọn méjèèjì, ṣé wo olórùka ni àbí àlè tó mọ everything about your husband? Some women just get carried away about legal wife. Wọ́n á sì pé nítorí pé wọ́n ti fáwọn olórùka yẹn, àwọn ti di madam of the house. Dẹ̀ kí n ṣe madam of the house, ẹ̀yin ni housemaid, maid of the house nìyẹn, kí n ṣe in fact most àwọn obìnrin tó máa ń fipá wọn ní òrùka wọn ni madam of the house, ẹ̀yin ni maid of the house. If you don't know, ìmí àlóhùn lórúkà ìyá máa jẹ́ lójú méjèèjì, ọkùnrin á máa fi ọ̀bọ lọ. Àwọn fámílì wa máa sọ fún pé ṣùgbọ́n pé ìwọ ni ìyàwó ilé, ìwọ ni kò ṣe sùúrù. Wọ́n á dẹ̀ máa fi ọ̀bọ lọ, wọ́n máa fún nídìí pọ́nlá. Ọkùnrin á gbóbìnrin wá sí inú matrimonial home ẹ̀, ó ti useless òrùka ẹ̀, ó ń sọ fún ẹ pé òrùka ẹ̀ is rubbish, òrùka ẹ̀ is useless, òrùka ẹ̀ ó ti disrespect òrùka ẹ̀, ó ti disrespect vow. What are you doing? Ẹ jẹ́ ká wake up. Ẹ jẹ́ ká ronú. Marriage, you're supposed to enjoy marriage. And láti enjoy marriage ò yẹ kó jẹ́ source of sorrow fún wa. Marriage ò yẹ kó jẹ́ source of bitterness fún wa. You're supposed to remember the day you got married, kí inú ẹ máa dùn. Kò yẹ kó máa rántí ọjọ́ tó ṣe ìyàwó, kó máa fẹ́ máa curse Ọlọ́run pé ìwọ Ọlọ́run, kí ló dé tí mo ṣe meet ọmọkùnrin, àbí kí ló dé tí mo ṣe meet ọmọbìnrin yìí. Òrùka rubbish lọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń celebrate náà. Wọ́n ti fi ìpè tó bá ní òrùka yẹn, irọ́ ni àwọn ní legal wife. Wọn ò dẹ̀ mọ̀ nǹkan kan nípa ìyàwó, nípa ọkọ wọn. Ọkùnrin mi ò mọ̀ nǹkan kan nípa ìyàwó ẹ̀. Nígbà tó bá fún ìyàwó láyọ̀, ìyàwó ti rìn síta, ògbórùka sí ìyàwó lọ́wọ́, òfokó jẹ́ níyà, òtọ́jú ẹ̀, òṣẹ̀tọ́ ẹ̀. Kí wá ní àlámọ̀rí òrùka wèrè tó gbé sóbìnrin olóbìnrin lọ́wọ́? Kí làlámọ̀rí òrùka sọnù tí wo obìnrin náà celebrate? Òjèrè ọkọ, òjèrè okó, òjèrè owó, òjèrè anything. O kàn celebrate òrùka sọnù. Ever ready lọ́kọ ẹ máa jẹ́ sáwọn àlè níta. Ìwọ dẹ̀kẹ̀rẹ̀ ò bá la gbogbo òbólẹ̀ òkú ọkọ ò nílé, olóhùn celebrate òrùka. Please, ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú. Òrùka is not the ultimate. Àwọn obìnrin mi òrùka yẹn ó máa ń kó sí wọn lórí. Ìyà tí obìnrin mi ń jẹ nínú ilé pẹ̀lú òrùka tẹ́rí tó display ọwọ́ yẹn, ó yẹ kẹ́ mú òrùka yẹn kẹ́ lọ wé plaster mọ́, kẹ́ lọ sọ sínú kọ́bọ̀dù kan, kẹ́ kú mọ̀ pé ẹ̀ lórúka, because wọ́n bá ń fìyà jẹ yín, tó ń disrespect yín, tẹ̀dẹ̀ ṣúṣì ń display òrùka yẹn, bẹ́ẹ̀ ni pé ń display ìyà yín ni. Tẹ́ bá òrùka yẹn kó máa bà yín nú jẹ́ ni. Kí làlámọ̀rí òrùka tínú yín ò dùn? Kí làlámọ̀rí òrùka tó ń fìyà jẹ yín? Kí làlámọ̀rí òrùka tí wọ́n ń fún yín tó ń disrespect yín? Àwọn ọ̀rọ̀ míì wà tó ń gbọ́dọ̀ máa sọ fóbìnrin, ń lẹ máa gbọ́ tí ọkùnrin máa sọ fún ìyàwó olórùka. I'm telling you. Ìyàwó ọkọ gan máa gbé kọ́ọ̀lù ìyàwó àlè lójú ìyàwó olórùka. Wàá tún ọkùnrin mi á gbé obìnrin wá sórí matrimonial bed ẹ̀. Ẹ̀yin obìnrin láti think. Ó dìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní tí everybody bá bẹ̀rẹ̀ sí ní rí rẹ̀ pé when I die today, I am going to face my judgment single-handedly. Nobody tó máa represent mi fún ìdájọ́ mi. I deserve to be happy. We all deserve happiness. We deserve to be happy. Ẹ má jẹ́ kẹ́ni kankan àtọkùnrin àtobìnrin, ẹ má jẹ́ kẹ́ni kankan take kó rob you of your happiness. If you are not happy and to that you try to rí pé kò sí bó ṣe lè ṣe, this person is not going to make you happy, you are never going to find happiness with this person. Please gallantly walk away. Gallantly walk away. Jẹ́ kí anybody sọ anything. Especially àwọn Yorùbá, àwọn máa ń fi ẹnu báyàn ya ẹran sọ́bẹ̀ ni. Wẹ́rẹ́ lọmọdé ń bímọ, wẹ́rẹ́ lọmọdé ń bí wọn, wọ́n á jẹ́ kó máa yín ọmọ lẹ̀. Nobody ló máa fún ẹ ní kọ́ọ̀pù gàrí kan láti fi tọ́ ọmọ ẹ̀. Bẹ̀ wọ́n mọ ẹnu fi yẹran sọ́bẹ̀. Yorùbá mọ ẹnu fi tọ̀yàn. Jókòó sí ilé ọkọ ọmọ ẹni nìkan ẹni, wàá dẹ̀ máa kú lọ títí ó máa fi gé obìnrin yẹn sí wẹ́wẹ́, títí obìnrin yẹn máa fi dá ásìdì sí ọkọ ẹ̀ lára. Wọ́n máa gbọ́ pé marriage is not beds of roses, you have to stay. Some marriages are actually beds of roses.
àwọn marriage kan wọ́n tó bá ríra wọn báyìí wọ́n máa gbàdúrà pé wọ Ọlọ́run tí n bá tún wálé ayé ẹni báyìí ni mo ṣe fẹ́ fẹ́ ṣùgbọ́n Ọlọ́run ló dá àwọn èèyàn yẹn why tí Ọlọ́run ò ṣe lè ka ò ṣe fipọ̀ Ọlọ́run ò lè ka ẹkún irú àwọn èèyàn bẹ́ẹ̀ why is it that tí nǹkan burúkú bá ti ṣẹlẹ̀ sí ọkùnrin nínú marriage àbí sóbìnrin arọ́wà wèrè arọ́wà burúkú arọ́wà ìsọnù làwọn èèyàn máa pa fún wọn èèyàn máa ń rí ojú èèyàn máa ń rí ni o it's not always rosy on the other side yo ilé ọkọ ọmọ lọmọ even when the ọmọ is dying you have to remain in the ilé ọkọ even when the man is dying you have to remain with the ìyàwó it's not supposed to be so we all have our destinies in our hands so ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ máa tì wá marriage is not bed of roses marriage is kìnìkan marriage is dandandan wàá máa gbé òrùka dání wọ́n á dẹ̀ gbé obìnrin mi wá sínú the same house at the end of the day wo lórùka you end up wo ló máa wà níta ẹni tí ò lórùka máa wà nínú ilé ìyàwó ọkọ yẹn á tún wá sí wọ́n á tún ní kó lọ ṣóúnjẹ fún wọ́n ní torí pé ìyàwó tí ò lórúkà tó wà nílé bóyá ó bímọ àbó lóyún wà á tún lọ bí gọlúgọ bí idiot bí nuisance wà á tún lọ máa dáná fún idiot kan wípé nítorí wípé òun ló bímọ fún. aláti rori we have to think bó ṣe ń ṣẹlẹ̀ sí obìnrin náà ló ń ṣẹlẹ̀ sí ọkùnrin if it's not working tí ò bá ti sífẹ̀ẹ́ mọ́ ẹ̀yin méjèèjì máa mọ̀ pé kò sífẹ̀ẹ́ mọ́ don't try to patch it. Ẹ má try láti patch ẹ because tí o bá ti sífẹ̀ẹ́ mọ́ kò lè ever sí àlàáfíà kò lè sí happiness kò lè sí ìdùnnú nínú marriage yẹn don't try to patch it because tí o bá patch ẹ tóbìnrin ò bá pa ọkùnrin máa pa obìnrin tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní patch ẹ because at the end of the day ìkan nínú yín máa find ẹni tó máa yóò fẹ́ á dẹ̀ wá máa gbèrò ibi sí the other person pé just get out of my life kí n lè rọ́nà lọ. In most cases obìnrin ló máa ń sábà meet kò wá ní fojú re wo ọkọ ẹ̀ mọ́ ìgbà míì gan tọkùnrin bá meet ẹlòmíì tó wá love jù àwọn yẹn ló tó fẹ́ kí ìyàwó yẹn get out nínú ilé tó bá ti lè lọ discuss pẹ̀lú ìyàwó pẹ̀lú obìnrin míì tó meet pé ọmọbìnrin tí mo ní lè ní obstacle the other obìnrin wọn máa plan fún the obìnrin tó wà nínú ilé ni because kò sífẹ̀ẹ́ mọ́ ẹ kàn ń pààchẹ ni ẹ kàn ń tanra yín ni. Kò yẹ ká jẹ́ die hard if it's not working it's not working. ẹni tí òbò tó ti ṣá lójú A ọ̀tún ló máa jẹ́ níwájú B obìnrin tí ò dáa níwájú A ó lè jẹ́ the best níwájú B so if it's not working between A and B it could work between B and C. Life is dynamic tí ò bá work ẹ má patch things because tí ò bá sífẹ̀ẹ́ ẹ lè patch ìfẹ́ tí ò bá sífẹ̀ẹ́ ẹ máa rí fault ara yín ẹ máa rí shortcomings ara yín ẹ dẹ̀ máa find fault ara yín even tí ò bá sí fault. òbò ara yín òbò obìnrin ò lè wù ẹ́ okó ọkùnrin ò lè wù ẹ́ kò sí bó ṣe lè dó okó ọkùnrin yẹn tó bóyá òun patch ẹ̀ ìjọ́ tó bá rí okó tuntun ta wàá dó ẹ má jà tanra wàá dó kò sí bó ṣe lè róbò obìnrin tó because òun pààtì ẹjọ́ tó bá róbò tuntun ta wàá do ìjọ́ tó bá dóbò tuntun yẹn gan ni wàá sùn jù ìjọ́ tóbìnrin bá dó okó tuntun yẹn gan ló máa sùn jù because okó àti òbò ayín méjèèjì kò wúlò fúnra ara yín mọ́ stop patching things ẹ̀yin obìnrin ẹ má jẹ́ ká máa lose life wa a máa ní ilé ọkọ mi ni àmì wedding ring yẹn ti useless lọ́wọ́ anybody kò wúlò lọ́pọ̀lọpọ̀ ọwọ́ mọ́ oní wedding ring lọ́wọ́ wọn ń fìyà jẹ oní wedding ring lọ́wọ́ wọ́n disrespect ẹ oní wedding ring lọ́wọ́ kò sọ̀rọ̀ tí wọ́n lè sọ fún ẹ oní wedding ring lọ́wọ́ wọ́n fi okó jẹ níyà oní wedding ring lọ́wọ́ o bọ́ra lẹ̀ kò lé okó ọkọ ẹ what is the essence of that wedding ring? What is the essence of wedding ring? What's the essence of wedding ring? Oní wedding ring lọ́wọ́ wọ́n á pè é láṣẹ wọ́n á tún wá wọ́n á dú ẹ tán wọ́n á gbá ọkọ á dú ẹ tán á gba ojú òbò ẹ á tún tọ́ sí. What's the essence of wedding ring? Ẹ máa ń tanra yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń tanra wọn. My advice, if it's not working, it's not working. Don't patch things. If it's not going to work, it's not going to work.
wedding ring or no wedding ring, if it's not gonna work, it's not gonna work. I'm telling you. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lọ́jọ́ náà lọ́hùn, wọn ò lo wedding ring, làwọn dẹ̀ ń bára wọn dalẹ̀. Ìyàwó olórùka òun kọ́ ni ultimate pé marriage máa work o. I'm telling you. Please. Ìyẹn kọ́ ni ultimate pé marriage máa work. My advice, if it's not working, it's not working.